Ajankoro, 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 Mariwo, 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 Mariwo kì í wojú ẹnì kankan àfi Elédùmarè. Láàrin ìgbàgbọ́ ni Mariwo ti ń ṣẹ̀ṣọ́. Ayé ẹ má jẹ́ mi lọ́rẹ́, pàṣán ayé má fi nà mí o, Mariwo. Bí David ṣe kéré tó yẹn láì ní ọkọ̀ láì ní ìbọn láì ní àdá ó fi òkúta kékeré kan pa Gòláyátì. Eléyìí tó túmọ̀ sí pé gbogbo nǹkan láyé kí gbogbo alágbára ayé kan sinmi kó ṣe mẹ́dọ̀ nítorí pé Ọlọ́run ọba tó dá ẹni kékeré náà ló dá ẹni ńlá. Àwọn olórin náà sọ̀rọ̀ orin wọn pẹ̀lú ọ̀rọ̀ David àti Gòláyátì. Ó ní Dáfídì lọ́jọ́ òní òun Gòláyátì èmi ò lè gbàgbé. Gòláyátì àrònípín ó pe Dáfídì níjà ó ní ìwọ ọmọ kékeré ìwọ ló fẹ́ bá mi jà o máa bá yí ẹ jẹ́ ráúráú máa fojú ẹ rí máa bo ṣe ni máa fà ẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o ò fẹ́ mẹ́ẹ̀gbẹ́ mọ́ rárá ẹ má yẹ kí n foyè tèmi dá yín lágara jàre. Ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí n tàn yín Ọlọ́run ní kúrò mọ́ yín. Àmín Jésù. Ẹ wo ìmọ̀ tọ́lọ́run fún yín. Hallelujah. Àmín Jésù. Ẹ wo ẹ̀gbọ́n ẹ má yẹ kí n tàn yín èmi fúnra mi rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Mo rí i pé gbogbo alágbára kò ṣe pẹ̀lẹ́ ṣe rí èèyàn tó bá wà níbi gíga kó má fojú di èèyàn tó wà ní kúkúrú o ẹni tó wà ní kúkúrú ó lè jóun ló máa fún ní jíjẹ àti mímu lọ́la. Ẹ wo káṣá máa rọra ṣe ni. Nice one. Ká máa ṣe dáadáa and I must commend you sir. Gbogbo bínú àbúrò mi ṣe ń dùn yìí ó jẹ́ kí inú mi náà máa dùn. Ọkùnrin tó bá dẹ̀ ń tọ́jú àbúrò ẹni ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ni mo yìn. Kristi àdúró tì yín àwọn ogun ọ̀run á wà pẹ̀lú yín ẹ̀ ní ṣubú kẹ́ dànù àbúrò ní ṣe yín Jésù Olúwa wa. Sis, I have to go now but bro ọ̀rọ̀ àjọṣe mi àti yín kọ́. Kí ni tó pọ́pù mi ń kọ́? Gẹ́gẹ́ ẹ fẹ́ tà mí kò sọ̀rọ̀ ọ̀rẹ́ mi àti ara wo ni mo rò pé bóyá máa ti gbàgbé ní all the same nǹkan tó ṣẹlẹ̀ rí. Ẹ jẹ́ kí mi sáré wọlé kí n lọ máa ń mú kíní yẹn èmi àti yín á lè sọ̀rọ̀ wá ń bá ń kólé owó gbọ́dọ̀ síbẹ̀. Ebi kí wọ́n kọ́ báwo ni ẹ̀yẹ̀ ń gbà ló mú mi. báwo rí sẹ́ àbúrò mi. Àti wáyé ní kò má ṣe ẹ̀yìn adẹ́dá mẹ́ta ẹni tí ò mọ̀ gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́. Mo ní kí ni jíjẹ tí ẹ fẹ́ jẹ́ kí n tètè sáré bá yín gbélé náà. Wọ́n jẹun kan. Ẹ jẹun bí báwo èyí tí ì jẹun kankan látàárọ̀ nǹkan tí bá fẹ́ jẹ sọ fún mi èmi á lọ sí. Mi ò lápẹ́tàìtì. Ẹ má bínú ẹ lápẹ́tàìtì ẹ sọ̀rọ̀ ẹ má bínú jù. So òpònú aláìníláàkáyẹ òpònú ayírádà ẹ wọ́n mọ̀ pé mo ti jẹun kankan lẹ́nu kó tó máa fi mí ṣe nǹkan tó ń ṣe. Ẹ má bínú irun tí mo jẹ ni mo wá ní kí n tètè sáré kí lẹ́ẹ̀kan náà ní tó wá dá yín lọ. Jọ sọ fún mi kí ni reason tó ṣe jẹun náà ṣé nóòtì ni ó ṣe lè sọ mi pé ó jẹun. Rárá wàhálà tí náà ni mo bá káàkiri mo wí pé kí n tún yàrá yín ṣe mo dẹ̀ notice pé bí aṣọ bíi 4 kan dọ̀tí pé kẹ́ má lọ kó fún dry cleaner kẹ́ má tún waste owó mo sáré fọ̀ yẹn mo wá tún lọ sọ́jà ìgbà tí màá fi dé mo kàn ní kí n sáré kírun ẹlẹ́ẹ̀kan náà kí n bẹ̀rẹ̀ sí ní dáná oúnjẹ yín. Jọ nítorí Ọlọ́run sọ fún mi èwo gángan ní tèmi ní gbogbo nǹkan tó sọ ẹ tí kì í ṣe iṣẹ́ tiẹ̀. Ìwọ ló ń sanwó lé owó iná oúnjẹ tá à ń jẹnu lé ìwọ ló ń rà. Are you stupid? Mo ń bí ẹ́ question now. Are you insane? Are you deaf? Àní ṣé oúnjẹ tá a máa ń jẹnu lé ṣé ìwọ ló ń rà? Ọṣẹ tó wà ní bedroom ìfọnu wa ìwọ ló ń rà.
you're very stupid. Ọ̀rọ̀ tó máa ń sọ rèé o wọ́n ló da kéèyàn fẹ́ lẹ́sìn ẹ̀ kálẹ́lẹ́sìn mi ni mo fẹ́ Christian ẹgbẹ́ mi màá ti mọ̀ túmọ̀ nǹkan tó ń ṣe àmọ̀ túmọ̀ nǹkan tèmi náà ń ṣe whatever tó wá ń ṣe kò ní jájèjì sí mi ó ṣe lè sọ́pọ̀ jẹrun irú èmi bí mo ṣe wà yìí sí ti máa lọ church for 2 years ọjọ́ tí n bá lọ náà ni mo lọ ṣàdúrà kí n ṣàmì ni wàá ṣe sọ mi pé wọ́n jẹrun irun are you stupid are you insane mo ń bẹ sọ̀rọ̀ òun fi mí sún mẹ́yìn are you crazy àwùjá wẹ̀lẹ̀ ni mo ń bẹ sọ̀rọ̀ ẹ̀ òun fi mí sún mẹ́yìn bọ́bí ojú yàn gbin ni mo máa fún mo yọ sọ nígbà tó wá tọrọ ẹ níbà ló ṣe ojú ẹ báyìí òun lọ́nà ẹ báyìí. àbí gbọ́nà sẹ́nà àbí wọn náà níwà kan tó wù tó sọ̀rọ̀ débi wà yẹn tínú fi bí báyìí. alájà ṣé ẹ mọ̀rọ̀ ọmọ tẹ́ bímọ ni èmi Zainab ẹ fi wà burúkú kọ́ mi ẹ dẹ̀ fi wà pálapàla fi kọ́ mi ẹ dẹ̀ ní kí n máa wà burúkú láwùjọ ẹ wò mo yọ sọ rékọ̀ fẹ́ jẹ́ aláìnítẹ̀lọ́rùn aláìmoore ọkùnrin ni kò sí nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún alájà ẹni tí ó bá jìyà rẹ̀ ẹni kó lọ bèrè lọ bẹ̀ẹ̀bẹ̀ náà bí o mo yọ sọ rẹ máa ń fi lílù fi tún ayé mi ṣe kí n má sọ pé ó fi lílù fi bà ayé mi jẹ́ ni jíjí mi báyìí lílù ni sísùn mi lílù ni tí n bá jókòó ó máa ní mi ò mọ̀ jókòó ó máa ní mo wọ̀ tí n bá dúró ó máa dájọ́ tí mo wọ̀ mi ò wọ̀ dáadáa kí ni mo tún fẹ́ ṣe kó tó pa mí fẹ́yìn tẹ́ bí mi kó tó sọ mí dá láàbò ara bó ṣe ní kí wọ́n á sọ fún yín alájà ó ti sú mi lílù yìí ti pọ̀ jù tí mo yọ sọ̀rọ̀ ò bá tí lù mí kó tẹ́ lọ́rùn kò ní fi mí sílẹ̀ kò ní sí kó tó fẹ́ tí mi ò ṣe fún ẹ̀tọ́ tó yẹ kóbìnrin máa ṣe fún ọ̀pọ̀ gbogbo ẹ̀ pátá ni mo ṣe fún àwọn kò tẹ́ lọ́rùn. mami ẹ̀ wo ti sú mi alájà ó ti sú mi mo yọ sọ̀rọ̀ ti fẹ́ bà tèmi jẹ́ lílù mi ní gbogbo gbà. má ṣe o 40 ọdún ó ní mo lò ní ọ̀dọ̀ bàbá ẹ̀ kó tó jọ́ lọ́hùn ní pé kọ́lọ̀ ń bá mi tẹ́sáfẹ́fẹ́ rẹ̀ kọ́lọ̀ bá mi ṣekún sí mi fún bàbá ò ṣíwọ́ sókè náà mi báyìí rí ọ̀rọ̀ mi yé tí ẹ náà yé mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó ní mo fi ń bá gbé irú ìjókòó bẹ́ẹ̀ náà ni mò ń tọrọ fún ọmọ tó jọmọ mi kí ló wá dé sórí wàá ní sùúrù wàá dẹ̀ máa kún fún àdúrà sọ̀rọ̀ sùúrù lèèyàn fi ń gbélé ọkọ o torí àwọn kan wà níbì kan tó jẹ́ pé ìlú kéèyàn má rí dìjókòó nílé ọkọ náà máa báyàn lù káwọn èèyàn lè kúrò bẹ́ẹ̀ kán lè rí bí bọ́ síbẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ní fún wọn ṣe wàá wá kún fún àdúrà àti sùúrù lọ́pọ̀lọpọ̀ mọ̀ pé tó bá ń gbàdúrà fún ọkùnrin máa balẹ̀ jọ ọkọ mi Ọlọ́run ní ṣẹ́ ń dìbí tó wà yìí o Ọlọ́run adéwà tún wa máa ní tẹríba fún ọkọ ẹ̀ jọ. alájà ẹni kì í ní sùúrù bẹ́ẹ̀ ẹni kì í ní tẹríba bẹ́ẹ̀ kí n dẹ̀ tún ṣàdúrà mo ní tẹríba fún mo yọ sọ̀rọ̀ ẹ̀ lórí kí n ní tẹríba yìí náà tí n bá ṣe báyìí tó bá gbá mi gbájú kó tó fọwọ́ sí tó gbá mi padà ẹ̀dẹ̀ ní kí n ní sùúrù kí n ní tẹríba alájà àdúrà bẹ́ẹ̀ sùúrù bẹ́ẹ̀ ìtẹríba. ẹni tí ò mọ̀ gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́ mo ò bẹ́lẹ́dùwà sọ̀rọ̀ káyé má dá wàhálà sí mi láì. ìyá wa ṣé kò ń ṣe ojú tẹ̀ ń ṣe láàárọ̀ ṣé kìí ṣe gbóǹdọ́gbọ̀n pé kí n má lọ síbi iṣẹ́ bọ́ inú ilé ni mo ti wà láti weekend títí dé nínà. ṣé ló ń ṣe mí bí kó má jáde rárá kó kàn dúró tì mí. ẹ wò ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ mo gbé tí n bá ṣiṣẹ́ lèmi náà máa rówó tí màá ná lé ẹ lórí ẹ jẹ́ kí bébí mi kó máa ké complain tí tèmi máa fi dé ṣùgbọ́n. ó dà kí ni kí n bẹ́ẹ̀ ra bọ̀. I want pizza. But chicken pizza mo fẹ́ o. ṣọ́ọ̀ nìkan ló fẹ́ o fa ice cream. No, mo fẹ́ ice cream. Mo ṣì ní nínú freezer. Okay, I'm about to go. Are you okay now? Yeah, I'm okay. Okay. Thanks, darling. Go on a nice day, yeah? Okay.
Auntie. Hang on, you call me. Tani. Oh no. Hello. Yes. Èmi ni mò ń sọ̀rọ̀. Ó jáde nílé láàárọ̀ ìta ló ń sọ̀rọ̀. Kí ló ṣọkọ mi? Hello, kí ló ṣọkọ mi? Ay, kí ló ṣọkọ mi ṣe? Hello, ẹ bá mi sọ̀rọ̀, kí ló ṣọkọ mi? Kí ló ṣọkọ mi? Kí ló ṣọkọ mi? Dájúdájú Ọlọ́run ṣe bí ènìyàn ní kọ́bẹ̀ o. Ọlọ́run kì máa í ṣe bí ènìyàn ló yẹ ká bi lẹ́jọ́. Ibo lógun ti wá, ta lẹni tó tako sàlà ẹni, ta ló di ikú ta sẹ́rù tó fúyẹ́, èmi ò mọ̀. Àǹtí Kẹ́mi, fẹ́ kẹ́ ẹ ṣaragírí. Kò sí ẹni tí kú bọ́dá mi ò dùn. Fact, tẹ́ bá mọ position tí mo sì wà ní terrible. But kí la fẹ́ ṣe? Lọ́mọ nǹkan tí àwọ̀ ẹ̀dá ò mọ̀. Àti ìmọ̀ ẹ̀mí, ẹ kú àdúró tì. Nǹkan ni máa ní kẹ́ kú àdúró tì, ẹ pẹ̀lẹ́, ìwé máa rojú o, kò sẹ́ni tí ò dùn, ṣé gbọ́. Ti fẹ́ máa lọ. Okay, so létí kẹ̀ṣẹ̀ gbé máa rojú o, ẹ ṣe. Okay, I know how you feel. Mo kò sẹ́ni tí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí tí nǹkan yìí ò ní ìdùn. Ṣé mo fẹ́ kó mọ̀ wípé kò sí ewé kankan tó jábọ́ ní ara igi tí Ọlọ́run ò mọ̀ sí. I just want you to put all your hopes in God. Jọ̀ọ́, ta ló máa ṣe tí ò ní kẹ́, ta ló máa ṣe tí ò ní dùn, please. Ẹlẹ́kejì. Don't say anything. I can understand, okay? I can understand. Olúwa kò rẹ̀ lọ́wọ́. Olúwa bá fòpin sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Please. Ẹgbìnrin ọ̀tẹ̀lẹ̀ yìí o, bá ti ń pa kan nìkan orúwé. Àṣẹ̀dá o, dákun o, gbà mí dájúdájú. Ọlọ́run ò ṣe bí oníkàbẹ̀, ènìyàn ní kàbẹ̀ ènìyàn ló yẹ gbọ̀ngàn ló yẹ kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ta lẹni tó tako sàlà ẹni o. Èmi ò mọ̀ ètò fún mi kí n bọ́ láti wá kan nìkan bá ti ń pàdé àṣẹdá dákun ìbẹ̀rẹ̀ ogun làwọn mọ̀ ẹnìkan kì í mọ bí tógun máa parí sí àmọ́ ṣálẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn kedere àdáni tó ti ṣe Auntie, ẹni tó sister. Doctor. Ekpale. Good morning. Good morning. How was your night? I don't know for long. Oh yeah. Ekpale, Ekwadroti. You look stressed. I'm doing no because of her. Tell my mind. Restroom won't be by. Where can Wally can freshen up? No. Mo máa ní láti lọ sílẹ̀ because my lọ wẹ̀ so that my lè change aṣọ mi. Oh yeah, that's true. That's true. Yeah. Temperature is reduced there.
Wait, can you discharge what to roll? I'll be happy, sir. Put a little rest. Yeah, sure. Because she's looking better now. Yeah. To Batiji, she understand. Any call in the office. Because only 1 or 2 things about myself. Okay. I should go, doctor. I quit to do one. No, I should go bless you. All right. I'm tired. I'm going to get to one shower. Auntie, kí ló ṣe yín gangan? I mean, kí ni ò bá lè tó bá yẹn tẹ́ fi lè máa ronú dé stage yẹn? Need it rárá. Need it at all. Kò sí nǹkan méjì tí ìrònú ń ṣe lágọ̀ọ́ ara ju kó bà nǹkan jẹ́ lágọ̀ọ́ ara lọ. Kí ni ò bá máa ṣe yín? Ìrònú ò lè ever ṣe anything. Nǹkan tí mo expect kẹ́ ọ máa ṣe ni kẹ́ wá solution sí anything tó bá ń ṣe yín. Ẹ̀yin náà ẹ wo bẹ́ ṣe ṣubú yẹn. Tó bá pọ̀ jù báyẹn náà kọ́ kí lè máa sọ́nsẹ̀. Need it. And I'm very sure pé ẹ ti wà wẹ́ẹ̀ sí pé to lose pregnancy. Ẹ jọ̀ọ́, mo fẹ́ fi Ọlọ́run bá bẹ̀ yín. Mo fi everything tẹ́ máa jẹ́ láyé yín àti àwọn ọmọ tẹ́ ẹ ti bí ẹlẹ́dàá wọn fi ń bẹ̀ yín. Ẹ má ronú mọ́. No matter the situation, no matter what. Ẹ jọ̀ọ́, ìrònú ò kì í ṣe anything lára. Ó máa ń ba nǹkan jẹ́. Ẹ jọ̀ọ́, and I'm very sure pé in tó dá lọ́lọ́ máa ṣe. Mami Jason, thank you so much, doctor. I really appreciate. Ẹ ṣé gan ni. Ọlọ́run á tún ilé àtọmọ tí yín náà ṣe. Ẹ jọ̀ọ́, ṣé àwọn èèyàn bá yín gbé ṣá? Torí àti máa jẹun àti máa lo oògùn lásìkò kẹ́ lè gain strength yín back o. Not really, but I have a housemaid and a gate man. Actually, my friends do come around once in a while, but wọ́n come around while wọ́n máa ń lò náà ni. That's not good enough. I mean, our parents ain't go. They are both late now. That was another terrible day in my life. That's too pathetic. Èmi nìkan dẹ̀ náà bí. Ọkọ mi tí mo fi ṣe ẹbí, tí mo fi ṣe ọ̀rẹ́, tí mo fi ṣe ará. Òun náà ló ti ṣaláìsí yẹn. It's okay. And that's so I'm sorry about that. Emma Pino. But I need to take everything easy now. I'm very sure we all have back also. Shepo? It's okay. Oh, bad dog must come off a little by. Moloda. Madam ló ń sẹ́ láago mélòó? Ní aago 12 kọjá. Ṣé kò yẹ kó wà nù kísìn tó yẹ kó mọ dáná? Sóúnjẹ sóò ti tó jẹ lásìkò yìí ni. Èmi ò fẹ́ o. Tọ́ máa fẹ́ rán sí ò lè sọ fún ẹ pé o fẹ́ dáná ni. Ẹ dákun, ṣé mo lè wí fún yín pé ẹ ponú? Èmi. Ẹ ponú o. Gbogbo polo orí yín báyìí oúnjẹ ni tí fún lọ́rùn. Ṣé ẹ fẹ́ jojú ọ̀la àwọn ọmọ yín mú jẹ ni? Ọjọ́ ọ̀la àwọn ọmọ kọ́, ọjọ́ ọ̀la àwọn arúgbó ni. Ṣé wo ọmọ wáyé tiẹ̀ mo wáyé tèmi ni o díẹ̀ náà tó nǹkan ní nǹkan o ìwọ̀nba bí tí mo bá àwọn ọmọdé nǹkan náà bá ti kó sínú ayé kí wọ́n mọ̀ báyé tiwọn lọ ni o. Bíbélì ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi kò ní kọ́ ọ tọ́ ọmọ kọjá 15 years o tọ́ bá ti tọ́ ọmọdé 15 years kọ́ ọmọ náà wọnú ayé kó bẹ̀rẹ̀ sí mọ́ ṣe gbogbo tí ó bá ṣe kó fi rówó ni o èmi ò fẹ́ wèrè o kò dìgbà tọ́mọ bá tó gbéyàwó wálé àbí tọ́mọ bá tó lọlé ọkọ ká tó sọ pé bóyá ọmọ ti tó bó tójú bọ̀ kò kàn mí o. Ọ̀rọ̀ yín ti yé mi dákun bá ń sílẹ̀kùn. Ọ̀sáfẹ́ jáde rẹ̀ yìí náà ni. Mo ń jáde. Kó sì mọ̀ wọ́ ọ̀rọ̀ sí wa tí mo fẹ́ sọ fún ọ. Kínú. Mo ń lọ́rọ̀ ṣé ká sọ ń bì ní àbí ká wọnú ọ̀dọ̀ mi. Èwo làbùrọ̀ tẹ̀lé ọ sọ nǹkan tó sọ ń bí ní. Kò sí wàhálà jóná sí
látìgbà tí wọ́n ti wá tún fọ ọ̀gá pọ̀gà kú sínú rí ọ̀bàjẹ́ ni. gbogbo wa ló dùn. àmọ́ inú tèmi bàjẹ́ kọjá bó ṣe yẹ kó bàjẹ́ nítorí tí mò ń rò pọ̀ sórí bọ́gà ṣe kú kò sí àfi tí ẹni tí ò bá ṣàbíamọ ni ó ní ikú ọ̀gá odò òun sọwárí kú tọ̀gá díẹ̀ tọ̀dọ̀ tiẹ̀ ìbànújẹ́ rẹ̀ náà tó kún tọ̀dọ̀ mi ìbànújẹ́ wa pọ̀ wájú ọ̀dọ̀ mi. ìwọ náà wo wájú gbogbo pọ́pátì tó wà nílẹ̀ yìí sọ pé pọ́pátì ṣètò ìsọmọ káwọn mọ̀lẹ́bí olórí burúkú ni wọ́n sì ṣeré gan ni téèyàn bá ti kú báyìí gbogbo ohun tó bá jẹ mọ́ ogún àti gbogbo ọkọ̀ àti gbogbo tó bá yẹ kí tí ẹni ń bá ní báyìí wọ́n pa gbogbo ẹ̀pọ̀ ní ó di ti mọ̀lẹ́bí nù so nígbà tí wọ́n bá dá ọ̀tá báyìí tí wọ́n da gbogbo wa síta báyìí sọmọ pé tó bá fẹ́ lọ sọmọ pé ò lè rí gbẹ́jú kínní lálọ́bàgì lọ kò lè tó bẹ́ẹ̀ gan ẹ̀rọ aṣọ mélòó lóní tó bá dá ọ síta báyìí àánú mi sí ọ pé níbo lọmọ yìí o níbo lọmọ Múlíkà ìfẹ́ gbà níbo ni ó fẹ́ dorí kọ ìrònú ọ̀rọ̀ ẹ nípa mi kú lọ. dákun kí n tiẹ̀. ọmọ ṣe o o tún béèrè pé kí ni tèmi ń bẹ àánú rẹ ni mò ń ṣe ó ní mò ń ṣe sórí tó bá jẹ́ pọ́lọ̀ fún ọ lójú inú àbó fún ọ lójú ẹ̀mí tó ọmọ fi rí tó ọmọ fi mọ̀ ọ mọ̀ pé tó bá kú lọ́dọ̀ tó bá kú òǹbí ká ni wọ́n dà wá sí tàbí ẹran ọ̀dọ̀ mi lọ ẹ̀kọ́ wa tèmi àti ẹ bá jọ gbé pọ̀ tá a lẹ̀ pọ̀ bí ìgbà àti sípẹ́ndì àti yẹ̀pẹ̀ tá a lẹ̀ pọ̀ a kàn mọ̀ jọ gbé pọ̀ ní àwọn àmọ́ bí sí àmọ́ rẹ̀ sí ọ̀sán mọ̀ pé níyàwó lé mọ́ olóbùkún ṣe bímọ márùn tán ló ti tẹ̀lé lómi lọ ọlọ́kọ̀ lọ́fẹ̀. ó ti yé mi ọ̀rọ̀ rẹ yé mi báyìí gẹ́nẹ́ ó ti yé mi gidi. ó ti gbà. tìrẹ́jì tún. kí ni. ọ̀gá òkú o. ọ̀gá o. ọ̀gá wa kan náà. ọ̀gá òkú. wọn kú. tó tọ́. ọ̀gá ń bọ̀ lérọ̀lẹ́. ọ̀gá òkú. ọlọ́run ṣe o. ẹ dákun ẹ sílẹ̀. ọ̀gá òkú. ọ̀gá òkú ẹ sílẹ̀ kí jẹ́ mọ́ lọ. ẹni tó sọ pé ọ̀gá kú ó ń tọ̀ ní òkú ẹni tó sọ pé ọ̀gá kú wọ́n ń robi ròun gan. nígbà tí wọ́n wá mọ̀ lájọ kí ló tó sọ fún mi ẹ mọ̀ fi kú bọ́gà ṣeré o ẹ mọ̀ fi kú bọ́gà ṣeré ọ̀gá náà sì kọjá kọ́gà òkú o ọ̀gá náà sì kọjá kọ́gà òkú o màdàmú náà mọ̀ tàn yàn mọ̀ Múlíkà kọjá Múlíkà onídìí pàfáìdà onídìí pàfáìdà wà láìtàláì yín sì rọnu ilé ìgbẹ̀yìn ni bó ṣe kí n já ọ sí òwò ìrìn ọgbẹ̀yìn ni mo sọ bẹ́ẹ̀ yín bá fi sálárì mi oṣù 3 kí n fi di. ó ṣe imú màníkà tí ò gbóòórùn àṣebí àṣẹ ojú lẹ́la sílẹ̀ kedere ó má ti ẹ̀ríran rí àṣebí. ayé burú wọn lè ṣe ní ọ̀tàn wọ́n tún máa bá ní kẹ́dùn. Okay, I'm listening. Don't worry, Mark. Alright, take care. ẹ ti fẹ́ mọ́ ẹ lọ. Yeah, mo ti ń lọ. Ó ti pẹ́ tí mo ti dé. láyọ̀ lẹ́bàálẹ̀ ẹ̀bàálẹ̀ láyọ̀. Àmín. kí n sí géètì kan. Ẹ bá ṣí náà ní tẹ́ bá ṣí mi ò lè jáde. Mọ ẹni sí géètì. Mo ti fẹ́ sí. ó mà ṣe o ikú wọlé ọlá tí ikú pẹ́ ní rí sá. kẹ́yìn mọ̀ wo ẹ̀kan mọ̀gá ni o ọ̀gá wa ti tẹ́lẹ̀ kẹ́yìn tó dé tí wọ́n bá jáde lọ báwọn tí wọ́n bá ń bọ̀ yóò di ní àwọn kankan tí wọ́n bá wa rà ìyá káàbọ̀ ọmọ kú lé tí wọ́n bá sì tó fẹ́ jáde báwọn wọ́n tún fún wa ní àwọn kankan náà ló ti yé yín. ó ti yé mi. èèyàn lọ́gà kọ́lọ́n tó jẹ́ arí èèyàn bí irú tọ̀gá ni ṣé ẹni mo ti fẹ́ bá yín sí. hold on má worry chill. ẹ ṣeun gan. wọn kì í sọ̀rọ̀ báyìí wàá sọ fún mi ó ní bó ṣe máa sọ fún mi tí mo máa understand. ṣìkè jẹ́ kí n máa lọ. ẹ ṣe ọ̀dà ẹ ṣeun gan èmi náà sì máa ń lo kíní eyeglass ṣẹ́gbọ́ mo máa ń lo eyeglass mo gbé wọn handicap mo kọ́kọ́ gbé ngogo kò lọ mo gbé 1.5 kò work mo sá ní 2.5 mo gbé handicap. I am so happy for you. In fact, oh God.
Wow, I'm happy that you're smiling again. Olúwa máa ṣeun. Ṣé kí mo ti máa sọ pé tipẹ́ wípé ikú tó máa dé tì báyìí kò ní kọjá ẹ̀. Olúwa ti mọ gbogbo ètò ọ̀dá láyé. Mi mọ̀ mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tá à ń sìn abámidúró ti wọ̀ náà kò ní fi ẹ́ sílẹ̀ ó ṣe gan mo really appreciate ọ̀rẹ́ mi tó máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àti Lámìdé because ṣorí Lámìdé bó ṣe wà yẹn kò jẹ́ kí n tiẹ̀ màlá pé Bọ̀sún ṣaláìsí àbí nǹkan kan ṣẹlẹ̀ rárá wo iṣẹ́ ló dúró tì mí kò tẹ̀ jẹ́ kí n ronú òun ló yẹ kó máa pè ní God sent honestly he's such a nice man. Honestly. Yes, God. I just want to bless God on your behalf. Like, serious, I'm so happy for you. Oh, no, they don't pay you. Hello? Báwo ni? Mo wà pa, mo wà okay. Ṣé o náà wà right? Mo wà nílé. Mo yẹn ni gan wà ń bí báyìí. Okay. Ó ní kí ló fẹ́? Anything but mi ní pẹ́ máa lọ náà o. Ó sọ wípé anything o ṣùgbọ́n òun ní pẹ́ máa lọ so tẹ́ bá rà wá wọn máa gbé lọlé. But me I want pizza, you know now. Chicken pizza. All right, yeah. Má pẹ́. Ṣorí gbogbo ètò ń sọ fún mi ní àtọjọ́ yìí. Tó ẹ pé rọ́ ló pa fún mi. Ṣorí lè tó sọ yìí, èyí tó jù mí rí yìí. Mo ṣe mọ̀ pé o parọ́ fún mi ni. I am 100% happy for you. Like seriously, I am happy that you are happy. Ó ṣe ọ̀rẹ́ mi, ó ṣe gan ni. Eléyìí tó wálé yìí ó pẹ́ gan o. Wọ́n ti máa ní ìṣẹ̀lẹ̀ Amẹ́ríkà. Wo fi ta Amẹ́ríkà sílẹ̀ ọ̀rẹ́ níbẹ̀ so tọrọ kí ló ń ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn. Ó mọ̀ pé nǹkan tí àwọn nǹkan kan wà tẹ́tí ò ń bá yàn gbọ́ ṣá. Look at it. Ṣé yẹn? Mi kì í ṣọmọ kékeré náà nígbà tí mi ò kì í ṣọ́ọ̀dẹ̀ etí wo ló ń báyàn ògùn pípé lẹ́yìn 6 months tọkọ mi kú mo ti bẹ̀rẹ̀ sí gbọ́kùnrin mi wà nínú ilé pé mo ti ń fọkùnrin náà náà ó mọ̀ pé kò possible. Lámìdé ó ti ń bá mi try láti arrange apartment mi náà pé máa move kúrò níbí báyìí kò dé máa wá wo àwọn èèyàn ọkọ mi tó ṣaláìsí wọn kì í ṣèyàn burúkú o in fact wọn nice mi gan wọn ò tiẹ̀ ní mi lára rárá but all the same náà èmi náà kèmi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ bí bá. kí ni wo fi nice sílẹ̀ o tó bá yá ọ máa ń ṣàwọn bó ṣe máa ṣe wọ́n bó máa ṣe o. Of course now. I understand you know the share. I'm so happy for you though. I'm so excited. Ikalua, hello. You ready? How are you? I'm fine, sir. Good to see you. Same here, sir. Shall I tell you? I'll be follow. Okay. Yeah, hello. Actually, mo ti ṣẹ̀ṣẹ̀ sọ pé mo máa wá rí yín nílé ni. Yes, this is Lámìdé. Yes, Lámìdé, this is my uncle. His name is Uncle Moyo. Actually, we are not blood related, but he has been very good to me. He's fantastic, I must say, you know. Hello, Lámìdé. And sorry, who is Lámìdé? My boyfriend. Okay. Lámìdé, shall I fear you? Me gbọ́dọ̀ máa béèrè pé ṣé o ń tọ́jú ẹ. Mo ti rí ọwọ́ tọ́jú ẹ lára ẹ. Actually, Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. I'm worrying. All right, no problem. I will be waiting, and I would love to host you guys. Just be good, huh? All right. And nice meeting you, sir. The pleasure is mine. All right, sir. Lámìdé, Ọlọ́run ṣe yín lórí ara yín kalẹ̀ kalẹ̀. Amen, sir. Enjoy the rest of your day. Okay, sir. Enjoy yourself. All right, sir. Àti dání kìnìún kò ṣẹ̀yìn Olódùmarè. Àti wáyé mi kò má ṣẹ̀yìn adẹ́dá mẹ́ta. Ẹni tí ò mọ̀ gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́. Mo bẹ́lẹ́dùwà sọ̀rọ̀ káyé má dá wàhálà sí mi lágbàdá.
Àwùsù mi láì mí náà ṣe ìtọ́ ni rọ́jìm. Ẹ má bínú ẹ káàbọ̀. Àmọ́ bẹ́ ṣe já mi lẹ́gbẹ̀ẹ́ ti jẹ́ káyà mi já. Oh wait. Tí ẹ̀yin Muslim bá sọ kí ni tó sọ sí Àwùsù billahi or something, èṣù lẹ́ńlẹ́ dànù yìí náà. Rárá. Nínú ilé mi. No, èmi lè ṣù. Muslim lẹ̀kùn bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé àbí. No, mi lè bẹ̀rẹ̀. Then what? Why are you so rude? Mo wọnú ilé mi. Ó dẹ̀ sọ fún mi, ó ní ṣe Àwùsù billahi sí mi nínú ilé mi. Ẹ má bínú. No, nǹkan tí mo fẹ́ bí ẹ gọ̀gọ̀ ni pé àní mo jáàmù lẹ̀kùn bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé àbí. Mi sọ bẹ́ẹ̀. Sọ́rí nínú ìwé Bíbélì mímọ́, nínú ìwé òwe, orí 29 ẹsẹ̀ 20, ó ní ìrètí ń bẹ fún òpònú ju ẹni tí kì í ronú láti sọ̀rọ̀ lọ. Orí kórìí ẹ̀ ò pé. Mi rú. Will you shut up? Ó fẹ́ máa bá mi hágì òun sí àbí? Ó fẹ́ máa gbó mi lẹ́nu? Ayé. Why are you arguing with me? Are you stupid? Yeah! Ọlọ́run ló bá mi hágì wọ́n ṣe bẹ́ẹ̀ ni. What nonsense is this? Dára níta má dára nílé, àdàbà ò náà ní àwọn kùgbẹ́ o, abẹ́ ò ráyè. Kọ́ngùn, ó sì máa kọ́ngùn síbi kan. Akọ́ngùn síbi kan o. Dúpẹ́ tó mi lókè. Níbi kan lórí àjàbọ̀ sẹ́yìn lọ. Kí ló ṣe? Ó yá wọlé. Ẹ wọ alájà. Ikú tó ń pojú gbà ẹ ni òwe ńlá ló ń pa fún ni o. Ẹni kàntí mi kàn máa rọ́jú kàn máa fara mọ́ sórí ìgbà tí ọmọkùnrin yẹn bá fọ́ wọn lójú àbí tó bá kọ́ wọn lápá bóyá gbà yẹn máa mọ̀ pé téèyàn bá ń fa yàrá òyàn máa ń fa yàrá ṣẹ̀sìn ni. Gbé ẹnu ẹ sọ́hùn, gbé gbogbo ẹnu ẹ sọ́hùn. Ṣé nǹkan tó yẹ kó máa sọ nìyẹn? Ìwọ mọ̀ pé àníru ẹni yìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Sórí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwà ń bì báyìí kò tó nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọkọ àtìyàwó mi tọ́lọ̀ ń gbàkóso ilé ayé wọn pẹ̀lú àwẹ̀ àtàdúrà. Jọ̀ọ́ tìtorí Ọlọ́run ìwọ ni máa bẹ̀ máa fẹ́ kó ní sùúrù Ọlọ́run àkúkú gbàdúrà wa ṣùgbọ́n nǹkan tèmi rò ń sìn máa fẹ́ kó máa mú àbúrò ẹ̀ lọ sọ́dọ̀ kó máa gbé lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ nìyẹn nǹkan tó dẹ̀ máa ṣe nìyẹn tó bá rí àbúrò ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tínú bá ti ẹ̀ ń bi agbébìnú yẹn mi àìdá kó jáde tàbí kó sùn kò ṣálẹ̀ máa ṣojú àbúrò ẹ̀ kó lóun fẹ́ máa nà ẹ̀. Ẹ wọ alájà èmi ò lọbi kankan mọ́ ibi báyìí bàbá gbé mi ò lọbẹ bọ mi ò lọ́wọ́ torí kò lè jẹ́ kó pa mí ṣó nígbà tó bá pa mí fún iye ni lílu ti pọ̀ jù mi ò lọ́wọ́ mi ò tiẹ̀ fọkọ mọ́. Wò ó kò ní pẹ́ mi ní fojú sunkún kankan nínú yín sórí ọkùnrin yìí dẹ̀ nífẹ̀ẹ́ nígbà tó wá ń fẹ́ o nígbà tó tún wá yí padà báyìí èèyàn mọ̀ pé nǹkan kan ló wà ń di ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí nǹkan bá wà ń bẹ̀ àdúrà la máa fi jagun èmi ìwọ àtàbúrò ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ sádùúrà nígbà kódà ká fi àwẹ̀ tí Ọlọ́run tẹ̀ wọ́n yẹn létí gbáròyé ni ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ bá rojọ́ yín fún Ọlọ́run náà dákẹ́ á máa wò yín ràn ni ṣùgbọ́n tá a bá rò á gbóhùn ẹ̀bẹ̀ wa jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pè nǹkan tá a fẹ́ kó ṣe yẹn Ọlọ́run á jẹ́ kó ṣe é. Ọlọ́run wọlé àwọn gbogbo àwọn ànábì Ọlọ́run á bá mi kó sí nínú ọlá kún fáyà kún ọlá sọ́mọ̀ méjèèjì Ọlọ́run á bá mi kó sí nínú ọlá pé mò ń ṣe nǹkan tó fẹ́ ni mò ń ṣe Ọlọ́run nǹkan tó fẹ́ ni mò ń ṣe nǹkan tèmi náà fẹ́ lórí àwọn ọmọ mi Ọlọ́run á ṣe fún mi ní fojú sunkún kankan nínú jọ ọkọ mi ṣó ti gbọ́ mi ní kó gbàdá nínú ṣú jọ. àwọn tá a béèrè yín. ẹ ká sọ ẹ jọ ṣé ẹ̀yin lẹ ń jẹ́ Mrs. Ikeola Daniel. Yes, èmi ni. èmi mọ̀ pé bí tẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ náà nù mo mọ̀ pé bí tẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nù nígbà tó bá ti ń di Mr. and Mrs. Mr. mo ti mọ̀ pé ọlọ́pàá nìyí o àmọ́ ẹ wádìí ohun gbogbo dọ́jú kẹ̀sì díẹ̀ tí bá ń ṣe òdodo mú o bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí bẹ́ẹ̀ ṣe ń wò màdámù yìí ọkọ wọn ló ní ilé yìí o ọkọ wọn ṣiṣẹ́ fún ilé yìí gangan tó ṣiṣẹ́ tí ẹ láàgùn gan ni o mọ̀ wà lára àwọn tó ṣiṣẹ́ ilé yìí
mo bá wọn rú bírí pọnpọ́n nígbà tán ṣiṣẹ́ lẹ́yìn àwọn àtọkọ wọn oníyàtọ̀ jẹ kó tó di pé wọ́n gbé ilé ìdúró bọ́ sí wa wọn ọ̀yá owó kọ́ ilé yìí o torí gbogbo mr mrs and mr gbogbo tẹ̀sán gbogbo ẹni mọ́mọ́ o. sóye rí sófi ṣí ẹ ní ẹjọ́ iná lọ́rùn kí ló dé. sorry. tí ẹ jẹ́ kó sùn kó tó bá wá ná mo ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ ẹ má bínú jàre. àwa àti ẹ̀ kì í ṣe ọlọ́pàá wọ́n Mr. Lamide Badiru ló ní accident fatal accident dẹ̀ lọ ní so àwọn lọ júwe bíbá fún wa pé ká bá àwọn sọ fún ìyàwó. ẹ má bínú ẹjọ́ Lámídé kílẹ̀ pé. Lamide Badiru kí lẹ sọ pé ó ṣe kí lẹ sọ pé ó ṣe Lámídé ẹjọ́ tó kí ló ṣe Lámídé. sọyẹ ẹbí tó èmi kọ́ ni mo wá kọ́ èmi kọ́ ni mo wá kọ́ èmi kọ́ ni mo wá kọ́ kí lẹ sọ pé ó ṣe Lámídé. wọ́n ní accident. sọyẹ ẹbí kan kí ló ṣe Lámídé. accident wọ́n ti ṣe. kí ló sọyẹ ẹbí ìwọ tó dáa sọyẹ ẹbí. ènìyàn ló yẹ ká bẹ̀rẹ̀ jọ. ibo ló kí ló dé tẹ̀yìn mọ́ sí báyìí náà ẹ jẹ́ kí n mọ̀ ẹ sọ fún mi pé April Fool ẹ̀ ti bọ́gà ẹ̀rí kò rí ni. ibi tí sport yẹn láti rí nǹkan lẹ́nu mọ́tò wọn ta fi tracy yìí bẹ̀rẹ̀. kí tracy sí kílẹ̀ rí tracy sí kílẹ̀ rí bóòlù ẹ̀ sì jẹ́ wọn lọ accident irú accident òfò ẹ̀rùn wọlé ẹ̀jẹ̀ wọn ni o tabasi wà lọ́wọ́ bọ̀ náà yóò kò ní ṣe lẹ́yìn yín ẹ̀yin náà lẹ́fà tabati tẹ bẹ̀rẹ̀ sí wàrọ̀fù tẹ̀ ń tẹ gbogbo ẹ̀ pípípí pápápápá pípípípí ẹ̀ ní mo tẹ̀ ṣe mọ́ ẹ̀ ní mo bẹ́ẹ̀ mo wájú ni bẹ́ẹ̀ wẹ̀yìn ni ẹ̀ ní tẹ bíréèkì àbí kẹ́ ẹ mọ́ tẹ kí ni yẹn nù pípípípípípípí débi pé ẹni tí ń bọ̀ lọ́ọ̀kan kò ní mo ti ṣe mọ́ ẹ mọ̀ ṣe snapchat selfie títí tẹni tí mọ̀ lẹ́yìn tí ó fi miscalculation tẹni tí ó tẹ bíréèkì lójijì tẹni ẹlẹ́ni ó fi kó sí kànga wù. ẹyin ni ẹni tí a sọ fún lásìlẹ̀tì ṣé mo tẹ ìbàjẹ́ mọ́ mi lára sá ṣé mo iye tí mo fún mi tí bá wá bí aláyé tí a ti fọ́ àlówó ni aláyé tí wá ní bó ṣe wà ẹjọ́ tó wá bí gbẹ̀yìn ó lọ́wọ́ fún mi 20,000 tó bá tó wá bí 20,000 lẹ́jọ́ lásìlẹ̀tì ibi tẹ̀sí ṣe snapchat wèrè kiri tẹ̀sí ṣe Instagram orí burúkú kiri kí lẹ sọ ó lọ sí olè gbogbo ó lọ sí olè ẹ̀yin náà lè bàkàn jẹ́ ẹ̀yin lọ́tún débi lọ́tún wá sọ olè ọmọ yahoo ṣe olè. èkó ni mo rù oníyangi kó má bà tèmi jẹ́. ṣé nǹkan tá à ń sọ lẹ́yìn ọ̀rẹ́ ẹkún ni ṣé ẹkún ló fẹ́ sort nǹkan tá à ń sọ lẹ́yìn ni because mi ò understand ṣó ti rí láì tí ẹ dáadáa kó dẹ̀ nojú ẹ kó gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ jọ tí àwọn fámìlì ọkọ ẹ tó bá wọlé wá sìn ẹ̀gbọ́n ọkọ àbábọ̀rọ̀ ọkọ ẹ tó bá wọlé wá kí ló fẹ́ sọ fún wọn náà wàá sọ fún wọn wípé torí pé ọkọ ẹ kan tó ṣẹ̀ṣẹ̀ kú o nínú ilé ọkọ ẹ tó ti kú tẹ́lẹ̀ tó ń fi ẹ́ sí wàá sọ fún wọn bẹ́ẹ̀ pẹ̀tù rẹ̀ ló ṣe ń kí àbí nínú ló sọ fún mi. kò yé mi náà kò yé mi àbí kí ló ṣe mí gan-an ọkọ alákọ̀ọ́kọ́ kú ọkùnrin ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta jọ ṣe nǹkan ṣe mí ni. ṣó ti rí o ti ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù o ti ń sùn lé nǹkan tó ń ṣe ẹ̀yìn òde mọ̀ ṣó ti rí ọlọ́run tí a ń sìn yìí kò kí ń ṣe ọba àká ọlọ́run dẹ̀ ní dá nǹkan tó máa bàyàn nínú jẹ́ all the time ọlọ́run ní dààmú èèyàn there is more to this bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ náà máa wò nílẹ̀ Yorùbá tàwa yìí àwọn fámìlì ọkọ kan tó jẹ́ wípé ọmọ wọn ti kú wọ́n tẹ̀ fi ẹ̀lẹ̀ nínú ilé yìí wọn lè jáde pẹ́pẹ́ àwọn náà ń sanwó gateman yẹn àwọn náà ń sanwó housemaid yẹn àwọn náà ń sanwó pé náà ń sanwó àwọn fún ẹ ó dẹ̀ jókòó dẹ̀ ń wò ó tún mú ọkùnrin tún gbé wá sínú ilé yìí rẹ tó tún fẹ́ síbẹ̀ yet náà wọn sọ kọ́kọ́ wọn ṣe é kó dà wọn ṣe anything. ó dẹ̀ bí ọmọ kọ̀ọ̀kan fọkàn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí jọ níbo ló ti ń ṣeré ẹ̀ nínú sọ fún mi if I'm mistaken sí nǹkan mi ti wà bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi nǹkan mi wà there is more to this I think there is something in this house tó jẹ́ wípé ó ń jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó yẹ kó máa ṣẹlẹ̀ ṣòrí tí ò bá wá wọ̀ tó bá ti wo wájú tó ti wẹ̀yìn tí ò mọ bí tí ò lè lọ jọ ó yá ẹ̀rẹ́ máa gbé kó máa bọ̀ nílé mi nǹkan tí mi fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tí mi lè bọ́mọ ìyá mi sọ òun ni mò ń sọ fún ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. bro abba ọdún yìí ké náà ni àbí ká wá solution ká wá kan tá máa ṣe sọ̀rọ̀ yìí.
mú màníkà tí òórùn àṣẹ àṣẹ ojú lè là sílẹ̀ kedere ó má ti ríran rí àṣebí. ọjà ikú náà o àmọ́ wà á dákì ìpàdáwó tọkọ ní ìyọkọlẹ̀ ire ẹ máa jó kẹrà yọ ire. sanwó ó ṣe bá mi. dákun sọ yẹ ọ̀rọ̀ kan mo ní wàá sọ fún ọ. kí ni ṣẹlẹ̀. ìjọ jẹ́ mọ̀ pé madam wọn ò ní kò ní pẹ́ẹ́pẹ́. madam kan náà madam wa kí ló ṣe wọn. bó ti wù kí ìrònú kó kéré kó bíntín àbí kó tó ńlá mu madam ò ní rònú o madam wọn sì wà ń gbéra sọ́lẹ̀ wọ́n ń ké o àfẹ́sọ́nà àwọn kejì ó ṣaláìsí. sọ́dà. Múlíká ò ní àwọn ìrònú rárá ò ní ẹyọ kan nú àwọn ìrònú bí ti wulẹ̀ kọ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ṣé n tó ń gbé bọ̀ náà nù tó ń yọ lẹ́tẹ̀ bèbí ẹni tó fẹ́ jalè ọ̀dájú o ṣé gbogbo wa ní ìṣẹ̀lẹ̀ rárá ni níjó ni ọkọ màdámù gangan tó jẹ́ ọ̀gá wa níjó ni wọ́n kú náà wọ́n kú ní ìsìn kò tí ì tóṣù mẹ́fà ẹni ẹlẹ́ni ọmọnù ọkọ rẹ̀ ó ṣe sympathizer ọkọ rẹ̀ títí ó ní ọjọ́ tán fi wọ́n sọ dúdú tó yẹ pa ní ọ̀gá ẹ ti ẹ̀ wọ kọ́lọ́ rayọ̀tì náà wò ọ̀gá ní dúdú làwọn ọmọ wò páwọn sọ fọ ọkọ àwọn ni nígbà téyìn tó wá lọ tán báwọn wọ́n fi ra wọn lẹ̀ fún bí oṣù mẹ́fà èyí ti di pẹ̀tà mọ́ bẹ́ẹ̀ wọn ọ̀rẹ́ ni báwọn fọ gọ́tà wọn só ti yọ ẹlòmíì tó wá jàjà tó ń gbórí wọlé ẹni tí wàá tó ń mú ọ̀gá tí tó ń wú ọ̀gá tó ń fọ̀gá nígbà tí tó ń fọ̀gá ń gbànú o tún inú tó fò sálẹ̀ ó tó kú ẹ dákun torí ọlọ́run tí ọ̀gá ọba bẹ̀rù ọlọ́run ṣé wọn ní bẹ̀rù gọ́tà tí wọ́n tún fi lẹ̀ tí wọ́n tún fi rẹ́ lómi ni ṣé ìhun tó sunkún sí ni ṣé kò tó sunkún sí ni nígbà tó sì jẹ́ pé dàbí mo ti dà ní ọ olójú kan tí mo lójú méjì ìṣeré oko oye tó wálé ayé mọ́yà tó wálé ayé tó lẹ́sù wálé ayé bíntín lẹ́sù wálé ayé fẹ́rẹ̀ kéèyàn mú gbogbo ẹ̀ kó wà mọ́yà kó o sì mú padlọ́ọ̀kì ilé ayé tiẹ̀ kó o sàn pa gbẹ̀ èyí ń wá ń dógùn mọ́ bẹ́ẹ̀ èyí ń dógùn mọ́ bẹ́ẹ̀ bàbá mú bọ́ bá rí kì bàbá ti bọ́ kíní àgádágodo rẹ̀ lẹ́nu ọlọ́mọdé o ti lẹ̀ pọ̀ kó ti mẹ́ẹ̀tì kó ti dí pẹ̀tà rádaràda o sì. ó ti yé mi orí yín ti dàrú àgbàyà ni ọ bó o ṣe kúrú bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ rẹ ṣe kúrú gbogbo nǹkan ara rẹ ló kúrú. mo sọ yún ọpọlọ àwọn wo ni tọwọ́ mi bá kúrú tẹsẹ̀ mi kúrú má wo àwọn ibi tójú rẹ tó lọ sọ wọn àwọn ibì kan wà tó jẹ́ pé ojú rẹ ò lè tó o ó gùn tó báyìí Long Island ọmọ Long Island ní Amẹ́ríkà Long Island. ṣé bí gbogbo rẹ náà là ń wò nu ṣòkòtò yìí. kí ni ení di pathfinder ìdí ló jò bí ewé mọ́mọ́yún bígbà tí mọ́mọ́ jò sórí iná ìdí náà ní sí ń palo ààrẹ kú lọ so fine sir so fine. irú kí ló wá ń ṣẹlẹ̀ sí mi báyìí torí Ọlọ́run alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní àmúwọ́ Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì tún ṣẹlẹ̀ àṣé lóòótọ́ ni ọmọ oníyẹ ò kì í mebi èyí tí ò níyà ó máa tàràkà ni tó bá jẹ́ pé ìyá mi àti bàbá mi wà láyé ni ó dá mi lójú pé irú adúrú ìyà yìí ò ní jẹ mí nítorí wọ́n ti máa bá mi wá nǹkan ṣe sí orí mi ẹlẹ́dàá mi má jẹ́ káyé ìfèrè mi ṣàpínlẹ̀ má bá mi dáwọ́ bí dúró láyé mi àbírú kí là ń pèlè yìí bá ìwọ lọ́wọ́ ó dẹ̀ ṣàánú mi. Aisha nítorí ọkọ mi lè kúrò àwọn ọkọ mi ń kó bìnrin nǹkan tó bá rí gangan òun ni kò sọ. ẹ wo àǹtí mi ojú mi kúrò kúrò méjì báyìí mo fi rí wọn a ní mi ò tẹ kọ́kọ́ rí wọn dáadáa tẹ́lẹ̀ mo wá farabalẹ̀ mo sì rí àwọn méjèèjì bí kẹ́yẹ́ ṣe ń kó lọ́kọ́ yín lọ́wọ́ báyìí làwọn náà ń wọ́ mọ́ra tó kẹ́ni bá wọn lẹ́nu wọ́n ṣe ti pa ló ń ṣe ti pa ẹ wo àǹtí mi ojú mi pa kànnàkànnà báyìí. mi ò sọ rẹ tó bá yẹ pé lóòótọ́ ló dán ọ̀rọ̀ ẹ̀ wò á gbà
máa fi láyé ní lára ó mọ̀ pé bí tóun bá ní kí n jókòó sí máa jókòó sí kò ń ṣerú ẹ̀ lọ́tẹ̀ yìí. Hello. Ike. Akim. Báwo ni? Akim Banire. Báwo ni everything? A dúpẹ́. Ó ti change gan. You are not looking bad either. Oh, serious. Báwo ni everything? Akim ìjọ̀gbọ̀n. Ìgbà wo ló dé? Last week mo dé. Ìyá. Ṣé wàá pa? A dúpẹ́. Ọkọ ẹ̀ ń kọ́, ọmọ ẹ̀ ń kọ́, báwo ni everything family ẹ̀? Gbàgbé nǹkan tó ń sọ ẹja rè kí ló ní tó ń sọ̀rọ̀ báyìí náà ṣé wọn kò mọ̀ gbàdá àwọn àǹsùkú sí mi rọ́gẹ́ẹ̀dì nítorí pé àwọn gbàgbé èèyàn máa ń kú gan yẹ kí èmi gan ti kú tipẹ́ so èmi gan náà pè ní kò kú mọ́ tó fẹ́ gbọ́ gbogbo èmi ò bílíìfù gbọ́ pé bí èèyàn kan ń kú èèyàn kan kú lé èèyàn kan lórí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe àwọn ọ̀rọ̀ bíi superstition yẹn mi ò ń ka gbogbo yẹn báyẹn kú náà ṣé tó yẹ lọ ṣe wá ń ká wọ́n tó yẹ pé mo mọ̀ dáadáa àti àǹsùkú ti pé ara ẹ̀ ò balẹ̀ ó máa ń ṣe gíragíra ìwọ náà wá ń ṣe má yẹ kó nǹkan báyìí máa ọmọ járe náà gbówó láwà náà ó ní láti máa ṣe pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ tí nǹkan tó ṣẹlẹ̀ kọjá wọn náà wá ń gbé ẹ̀sọ́ kan òwe máa fi wá bí mi nítorí pé mi gan ìgboro ni mí lọ́wọ́ pé mi ò rányàn kí tó kò lẹ́yìn ìjà gan ó mọ̀ náà mo tún lọ gan mo tún dé padà gan mi ò send gbogbo rọ́bì tó ń sọ kí ló kàn pẹ̀lú pé èèyàn kan kú gúgú kan kì yóò pa èmi bí kò ṣe yí èmi ò lè kú mi dẹ̀ lè kú mi ò lè kú fún ọgbọ́n tó kàn pè mí sí ni kò kú mọ́ kí ló ń ṣe ó dẹ̀ ń ṣe bíi pé kíní o má máa rò tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ tèmi mi fẹ́ kó máa ronú kan báyẹn túraká kó ṣe bó ṣe wẹ̀ kó free kó mọ̀ wá kàn gbà ó ti rí èèyàn kan bíi pé ọlọ́run áńgẹ́lì ẹ̀ mi ò gan ni áńgẹ́lì mi ò lè wá kàn fi lọ́kọ̀ pé bọ́ torí áńgẹ́lì ẹ̀ ni so má wo máa ká gbónágbóná. O ṣé gan Akim, I'm so grateful. O ṣé. tòótọ́ ni na ó dẹ ń ká wá déèyàn tó ń ká yóò kó ṣẹ́ náà ibi mo ti wà fún ẹ tabako ìgbà yẹn mo lọ lọ́sìn. Ilé ni mo ń lọ. Mo ń lọ lé ìyẹn ti dà máa kú drop ẹ lè má lè fi yẹn mọ lé yín gan ẹ báwo bí a mọ tí ó yá mọ kàn tó mu ẹ má lè mọ pé gbogbo ẹ̀gbọ́n ti tán mọ kàn tó fẹ́. Serious. Something is in there. Or anything. It's not okay. Zainab! 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 Èmi rè. Zainab, kí ni reason tó ṣe pé mi gbèjà abẹ́? Are you insane? Ẹ má bínú. Nǹkan tí mo gbọ́ ni ló jẹ́ kí n sọ fún yín ni. Ọ̀dẹ̀ ni ẹni, ṣé ọkú fún ẹni? Ọ̀dẹ̀ ń pè mí lemọ́lemọ́ bẹ́ẹ̀. Ẹ ṣé, mo gbọ́ nǹkan kan ni, ọdún mo ti bẹ̀rẹ̀ oúnjẹ o, mo ní ẹ lè ṣe bẹ́ẹ̀ o. Ẹ má bínú, kí ló wà láàrin yín àti àǹtí Ìkẹ́? Ṣé gbọ́dẹ̀ ni ẹ? Orí ẹ ò pé, ò ní làákàyè. Ò ń bi mí léèrè pé kí ló wà láàrin mi àti Ìkẹ́ àbúrò mi. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àbúrò mi ni Ìkẹ́ ni? Kí ló fẹ́ wà láàrin wa? Ju brother and sister relationship lọ. Mo ti gbọ́ yín, ẹ má bínú. Ẹ má bínú. O ti ń gbọ́rọ̀, o ti lọ ń tẹnubọlẹ̀ pẹ̀lú àwọn èèyàn, ẹ ti ń sọ̀sọ̀kúsọ. Ṣé obìnrin gidi máa ń gossip ọkọ ẹ̀? Mo ti gbọ́ yín, ẹ má bínú. Ṣé rí ìgbà tó ń sọ fún mi náà, mo ní ẹ lè ṣerú ẹ̀ láéláé. Ẹ mọ̀ pé gbogbo nǹkan ni mo gbà, kò sírú ìwà tẹ̀wù tí ò tẹ́ mi lọ́rùn. Àmọ́ tó bá di pé kí obìnrin kan kó má bá mi jẹyìn àbí kó máa yín jẹ àbí kí n gbọ́ pẹ̀yìn àtobìnrin kan ẹ wo mi ò lè gbárù ẹ̀ o torí kò sí nǹkan tẹ́ ṣe fún mi tí ò tẹ́ mi lọ́rùn tó bá ti jẹ́ yẹn ni mi ò lè gbà o.
ẹ má ṣe o torí tí ẹ bá ṣe. Bíbí, kí ló ṣẹlẹ̀? Mo ṣàkíyèsí pé látẹ̀kùn ojú mi kò lówó. Tábà ní ní 2 pọ́ọ̀sì kan ọkàn afọ́kọ̀sí ojú mi máa wò mí. Kí nìkan tó ṣẹlẹ̀? Bíbí sí mo ṣe é ni. Tí bá ṣe sọ fún mi náà, má dẹ̀ bẹ́ẹ̀. Because ó máa pè mí ju gbogbo tó ṣe ń wò mí tó ṣe ó yẹ kí irú máa bà mí náà. Kí nìkan tó ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀ náà. Hakeem. Bíbí. O dẹ̀ má fi mí sílẹ̀. Onisha. Adémi. Bíbí. O mọ̀ pé wọ́n nìkan ni mo ní. Tó bá fi mí sílẹ̀, mi mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi. You know I can't do anything without you. No. Please stay with me. Don't go anywhere. Baby, I'm not going anywhere. I'm with you. So, she told me that she was going to be prepared and go ṣẹlẹ̀. Kí ni fẹ́ fẹ́lẹ̀ fún? Ó ṣe mí. Kò sí kó tó ṣe. Kí ṣe lọ fẹ́ ṣe tó máa fi sọ pé n fẹ́ fẹ́ sílẹ̀. Kò sí kó tó ṣe fún mi náà. Bóyá kò mọ̀ gbogbo pé mo love ẹ. Baby. Are you sure? Of course I love you, baby. Bẹ̀rẹ̀ kẹ́rù máa bà mí pé fún ní wájú kí àwọn ọjà dé ń gùn níbi gbígbé àkókò ṣẹlẹ̀. Kò má ṣẹ́ mi oníwà ṣẹ́ mi ayọ́ ṣẹ́ mi ayọ́ wọn lóró. Hakeem ní kò má ṣẹ́ mi oníwà ṣẹ́ mi ìgbín ṣẹ́ mi ìgbín òlẹ́jẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ohun tí mo bá sọ fún ẹ lénìí ni kó mú ẹ lára. Tó bá jẹ́ pé lọ́jọ́ tí wọ́n bí ẹ wọ́n fọṣẹ wẹ̀ kọ́rọ̀ mi ṣẹ mọ́ ẹ lára. Tí wọ́n bá fi kan ìkẹ̀wẹ̀ kọ́rọ̀ mi kan ẹ gbọ̀ngbọ̀ngbọ̀n. Hakeem ọmọ Àyìnkẹ́ o. Ìpè tí mò ń pè ẹ lénìí. Mo pè ẹ wípé tó o bá gúnyán láyé kó lọ gbọbẹ̀ lọ́run tí wàá fi jẹ́. Ìpè tí mò ń pè ẹ lónìí. Mo pè ẹ pé tó o bá jẹun tán láyé kó lọ sanwó ẹ lọ́rùn. Bó ṣe ń bá mi du ìkẹ́ mo fẹ́ kó fi kẹ́lẹ̀ sáyé fèmí kí wọ́n lọ máa sinmi lọ́rùn bẹ́yìn iwájú bá gẹ́ran èrìgì ìsàlẹ̀ wọn gbà á bá kọ̀kọ̀ gàlàjà bá kọ láyé ẹlẹ́gbẹ̀rẹ̀ wọn gbà lọ́rùn wò tí wọ́n bá jó lóko màjàlá dé ṣòfófó eléyìí tí mo wí kárò rọ̀ mọ́ pọ́ ìtọ́ ní balẹ̀ kò yẹnu mọ́. ẹyin gbọ́ ẹyẹrùkú àṣírí ẹ ti tú gbogbo nǹkan tó ṣe pátá lójú gbogbo ẹ̀yin aròyìn fún un. àṣẹ gbogbo ọkọ àti ìkẹ́ tó kù wọ́n ló ń pa wọn. ọ̀dà ní sùúrù Zainab ní sùúrù mi ò ṣe nǹkan kan kí ni àwọn tíátà tán ní kí n bá wọn sọ wọn fẹ́. àjọ tó ní burúkú wo ni wọ́n bí wọn ti kéde wájú ẹ̀ rí máa kéde ayé agbọ̀n rámọ̀. èyí ò kéde láàárọ̀ ìsinsìnyí mo ṣe bẹ̀rẹ̀ ni. aládùúgbò mo ṣe bẹ̀rẹ̀ máa kéde o. Àṣé ojúlé làsílẹ̀ kedere ó máa ti ẹ̀rí kí ló ṣe wọ́n? Mú gbọ́ o àǹtí mi nígbà ẹgbẹ́ àwọn ọkọ̀ àǹtí ìkẹ́. Dìyàn ni ó wá ṣubú wá dákú wá wò ìwọ náà wò kálẹ̀. àǹtí mi. Àṣọgbọ́n àti kẹrùn jẹ ní abẹ́ òráyé òjò ń payọ̀ orí dùnú kórì máma yọ̀ láyọ̀ jù ó sórí ọmọbìnrin dẹ́ kú bá mi. mo dáná mo ti payọ̀ ọlọ́run mi ò fi ọwọ́ ara mi payọ̀ rí mo ti payọ̀ méjì bí kíní ni mo fi pa wọ́n jẹ́ kí n fọwọ́ mi payọ̀ méjì mo dáná Zainab alákóbá ni ẹ o wọ́n á ṣe báyìí irú táwọn akíìmù yẹn wọ́n máa kú síbi ọ̀dọ́ wọn jẹ́jẹ́ nìkan kò ní ẹ̀yin tẹ́ wá kú sínú ilé ìsìn ok òwe yìí kò gbọdọ̀ dọ́là máa lọ́jọ́ òkú àwọn méjèèjì nù kí ni wọ́n á sọ tó wà bẹ́ẹ̀ ok àwọn méjèèjì ṣeré lọ wọn ò dẹ̀ wálé mo dẹ̀ rí wọn ṣe wọn
ọmọ yìí kò tiẹ̀ bá mi. ẹ̀rọ ojú ayé o abẹ́ orí. ṣẹ́rí ṣẹ̀kẹ̀rẹ̀ tó fẹ́ gbà yìí lóde kó má dìtẹ̀ mọ́ owó ẹ̀yọ. So like it. Mo like it. Hold me now. Tí mo tiẹ̀ mú tó báyìí. Mo ti fẹ́ sọ nǹkan fún ẹ. What's that? Ó wù mí kí ìrìn àjò kan. Ìrìn àjò? Lọ sí ibo? Kò yàbẹ̀ lọ́bì kan mo fẹ́ travel. Ó kókò mi kí n lọ. Ìrìn àjò tí mo dẹ̀ fẹ́ rìn náà àwọn mo ti tó lẹ́wọ̀ èèyàn tó máa ń rìn rú ẹ̀. Mi ò understand kí ló mi. Ó mi kí n lọ kò tiẹ̀ má rí mi mọ́ kò ṣáà lọ kí n má padà wá mọ́. Stop na mi ò like irọ́ wo ló ń sọ yẹn. Kí ló wà ń bẹ̀ pé mo fẹ́ lọ́bì kan pé mi ní padà wá mọ́ ṣé yẹ wà nù bíi tiẹ̀ ní kò sí nǹkan tó special ń bẹ̀ náà. Kí ló mi bẹ̀ kò sí big deal bẹ́ẹ̀ mi ò like ẹ o tó bá jẹ́rẹ́ ni ìjọ tọrọ náà stop ẹ mi ò like ẹ o irú ọ̀rọ̀ burúkú wo nìyẹn. Wàá ṣayé tiẹ̀ máa ṣayé tèmi tó wà ní èmi náà ti tó level èèyàn tó ń lọ síbẹ̀ náà má lọ mo lè má dé mọ́ mo tẹ̀lé wọ́n máa ṣe tiẹ̀ má máa ṣe tèmi ni. Akeem you're not going anywhere. Mo máa ṣeré mo máa mí nílé mo nǹkan tó mo sọ mo máa serious pẹ̀lú ẹ̀ máa ní máa lọ o lè má rí mi mọ́ for life. Kò sí nǹkan tó kò sí bíjì kankan bẹ́ẹ̀ jáde kó get out mo bọ̀ ya mo bọ̀. Akeem 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 Akeem. Irú aláburúkú wò lélẹ̀? Ta ló ń pè mí? Hello? Yes? Èmi náà ni mo ń sọ̀rọ̀. Kí ló ṣe? Kí ló ṣe Akeem? Akeem? Kí ló ṣe? Ẹnu kí ló ṣe Akeem? Ayé ti bàjẹ́ o. Kí ló ṣe Akeem o? Tẹ̀lé bá mi o. Kí ló ṣe Akeem? Kí ló ti ṣe Akeem o? Tani mo ṣe? Ọlọ́run kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí gan-an? Why is this happening? Ìkẹ́ innocent girl ni na ìwọ Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀? Ìkẹ́ Olúwa ṣòro initially ń bá táwọn ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ gbogbo èrè ọkọ̀ mi ni pé àmúwá Ọlọ́run lásán ni o but right now mo ti ń rí lọ́nà míì eléyìí ó dàbí pé nǹkan kan ejò lọ́wọ́ ná sweetheart please ó dẹ̀ jẹ́ kí mi àti ẹ lọ rí pásítọ̀ mi kó bá wa gbàdúrà. Tó bá yẹ pé ká lọ rí pásítọ̀ yìí náà ló máa fún wa ní solution sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí mi ò máa yẹ. Honey, please do not cry. It breaks my heart when I see you cry. It hurts me. Mi máa ń dùn èyí náà ṣàmọ̀ pé mi ò lẹ́bí mi ò lára. It has always been you from the start. It's okay. Àti wọ́n táwọn parents mi ti jóná mọ́ léṣe bẹ́ẹ̀ ni kò ní mo rí. Honey, it's okay. Please don't cry. This is too much. Please, honey, don't cry. Please don't leave me. I promise never to leave you. I can't say more. It's okay. Everything will be fine. Oh my God. I love you. I'll stay with you. Bọ́ọ̀lẹ̀ ó mọ̀ para rẹ̀. Kí ló tẹ̀lé? Bọ́ọ̀lẹ̀ Kí ni tẹ̀lé? ó wá sọ̀rọ̀ tó wà tó ṣe pàtàkì fún ọ. Wo jáwájára mọ̀ torí mo gbọ́dọ̀ fọ táǹkì yìí lónìí. Wọ́n àmàdàmú ń complain wọn ní ó ti ìdọ̀tí tí ń wọnú ilé. Lóòótọ́ ni ìdọ̀tí tí ń bẹ́nu táàpù ó ti ń bá a wọlé. Sórí Sanyẹ̀rì lọ́tẹ̀ yìí mo wá sí olóore ni. Kí ni ń ṣẹlẹ̀ gangan?
so sáà mọ̀ pé mọ̀dà ọkọ̀ alákọ̀ọ́kọ́ ó fò sọ́lẹ̀ ó kú. àti mọ̀ ní yíyún. ẹlẹ́ẹ̀kejì náà fò sọ́lẹ̀ ó kú. kọ́lọ́hún mọ̀ jẹ́ àríro rẹ̀ mọ́ ni níta òfò ní kódà fálábíàmọ́ láìsí pé bóyá pé ọ̀gá jábọ́ lẹ́yìn ìyá wọn ẹ̀mú tó bá jábọ́ lẹ́yìn yẹ nírú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sọ́gà ní mọ́ ṣẹlẹ̀ sí àṣìmọ̀ yóò ọ̀gá débi tí a sọ pé ká béèrè. ìyún ọwọ́ ni mo wá báyìí mo fẹ́ sí ọlọ́ọ̀rẹ́ kan ni so mọ̀ pé gbogbo àwọn tó kù so mọ̀ pé mo ń kọ́la ìwọ sì rí o gbé làṣẹ ẹ̀kẹ́ báyìí ni o sì lóògùn o mọ̀ ń lérí pé lóògùn kan ìdílé yín wọ́n á wò pé kíwọ̀ wọ kò fẹ́ ọ̀dà. Múlíkà kí lèmi àti ẹjọ́ kọ̀ǹtẹ́sì fún náà kí lájọ dù tí mo gbà mọ́ lọ́wọ́ tó fi ń robí rò mí. kí ló dé ṣé ìwọ fẹ́ gba aṣọ gateman lọ́wọ́ mi ni àbẹ́bí fẹ́ gba aṣọ kíní kúkú tó ń ṣe lọ́wọ́ rẹ̀ kí ló tó ń ro kúrò mi ó robí rò mí ò ní jèrè o. èpè. ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ̀ wèrè ò gbọ́dọ̀ ní property o lẹ́yìn kan sa kíní sweet kan sa kíní singọ́ọ̀mù àwọn pépà kíní káàkiri mo rò pé ọ̀fẹ́ kú òǹbí láì mú property kankan kú òǹbí kí ló ṣe máa ro tí ò dárò mi. ṣé ti bá tòsí ẹ tó bá ní ọ̀fẹ́ ọgbà tèmi ọ̀fẹ́ tèmi kí ló dé tó wá ro kúrò mi tó ní kí n lọ lè gungi kí n lọ gungi tó pé àwọn tán ní bọ̀tán lè kan náà wọ́n ń gùn wọn ní tí ì gbé ẹsẹ̀ bíi mẹ́ta wọ́n ń jábọ́ ó wá ní kémi torí pé mi kọlà wọ́n sọ fún ọ pé ọkọlà tó bá gungi ọkọlà ìjábọ́. aṣọ tí o. tọ́ọ̀bà fẹ́ mi dandan ni dandan bẹ́ẹ̀ ni ìwọ̀n bí tó dá sí pẹlẹbẹ ntọ́ ńlá gbígbẹ orí bí ẹja goroko orí bí ẹja bí catfish tán ti yan baná tó ti gbẹ tán lọ sí kí n lọ gungi madam àtọ́ níbọn tẹ́lẹ̀ kan náà gan wọ́n gungi wọ́n ń jábọ́ láì tí gùn débi kan kí ni wọ́n lọ gungi madam mi kọlà wọ́n sọ fún ọkọ̀ọ̀kan ń jábọ́ lórí igi ni dídìrín o sí ọdẹ mo lè mọ fún ọkàn gangan mọ lónìí aláàárẹ̀ ò ní ṣe lórí mi. ọlọ́run tó bá lè kí ọlá kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe mo ń pè láàárọ̀ mo ń pè lọ́sàn-án mo ń pè lóru mi ò ní ọlọ́run ní kankan yàtọ̀ síwọ̀ ọlọ́run ọba tó dá mi wákàtí 5 mi ò pa jẹ rí ló wá dé tó wá fi wá àdánwò báyìí kàn mí inú ọmọ méjì tó fún mi ọlọ́run ìkan ti kú ìkan tó kú wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run bó máa kú bó bá là mí ò mọ̀ kí ló wá dé ọlọ́run má má jẹ́ kó gùn ayé borí mọ́lẹ̀ mi fàyínà mọ́ àlè òsì òsìrà iná mọ́ àlè òsì òsìrà mo mọ̀ pé lẹ́yìn ìnira ìdẹ̀kùn ló kù ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí dárí gbogbo àṣìṣe mi jì mí tó bá yẹ pé ṣe kan náà ni mo ṣe tí mi ò mọ̀ ẹlẹ́dàá mi dáríjì mi wọ́n lánàá bí mo mọ̀ bọ̀ mí lára sallallahu alaihi wasallam wọ́n lánàá bí mo mọ̀ bọ̀ mí lára sallallahu alaihi wasallam wọ́n lánàá bí mo mọ̀ bọ̀ mí lára sallallahu alaihi wasallam ọlọ́run ọba àánú ṣàánú má jẹ́ fojú sunkún kan tó kù yìí o ṣàánú mi gbàdúrà mi lórí ọmọ yìí. Astagfirullah, 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 astagfirullah. Ogun kan ò lè lélẹ̀ kí Olúwa má ṣe. Ó wà nínú ìwé mímọ́ wípé àwa tá a ní ìgbàgbọ́ náà ó jogún àwọn kèfèrí. Fún ìdí èyí, ẹ jẹ́ ká tijú ká gbàdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Bàbá wa àti Ọlọ́run wa. Olúwa láyọ̀ àgbé yín ga, Olúwa gbàdúrà fún ọmọ rẹ̀, Olúwa ṣàánú fún wa, Olúwa dáwọ́lé ọmọ rẹ̀, dúró tì wá Olúwa, má dojú tì wá, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Olúwa ò ṣe, Olúwa ò ṣe. Nígbà tí a ń gbàdúrà rẹ̀, amú mi rí. Olúwa má dojú tì ọmọ rẹ, Ọlọ́run continuity gbé wá, mo ti ń gbàgbé o ti fi hàn mí tẹ́lẹ̀, Olúwa gbé wá. Rán mi létí. Olúwa gbé wá, Olúwa gbé wá. Arábìnrin ní ìṣòro ọkọ ọ̀run, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Pásítọ̀ Ẹ̀jánà sá, ó ní problem ọkọ.
àánú arábìnrin yìí ṣe mí ìgbà tí à ń gba àdúrà lọ amúmi rí wípé ẹ ní láti kún fún àwẹ̀ àti àdúrà fún ọjọ́ méje ṣé ẹ lè ṣe àwẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ bíríbírí ni ẹ ní jẹ nǹkan kan fún odidi ọjọ́ méje nígbà tí ọjọ́ méje náà bá pé ẹ wá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà ní ìhòhò ẹ bọ́ lọ́hùn sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn yín gbogbo tó ń dùn yín lọ́kàn gbogbo nǹkan tí ẹ ò fẹ́ mọ́ nígbà tí ẹ bá gba àdúrà náà lọ ẹ wá wá ọkùnrin kan tí ó bá yín ká ẹsẹ̀ ètò náà lẹ̀ ọmọkùnrin yìí ló máa wẹ̀ fún yín tó bá lu aago 12 lẹ́yìn àti ẹnìkan ẹ wá ní láti ṣàlàyé fún ọmọkùnrin tó fẹ́ wẹ̀ fún yín yìí nítorí ìwẹ̀ tó bá wẹ̀ fún yín ní ìgbà tí àwẹ̀ bá pé ọjọ́ keje òun náà ni ó stop àwọn èmèrè tí ó ń dààmú yín tí ò fẹ́ kí ọkọ̀ ayé kó dúró tì yín ṣé ẹ rí ọmọkùnrin yìí ọjọ́ tó bá ti wẹ̀ fún yín lógun ayé yín bá ṣẹ ṣùgbọ́n ìyà kan wà tó wọ́n máa jẹ ní ọjọ́ tó bá parí oṣù tó kẹ́yìn ọdún nítorí ẹsẹ̀kẹsẹ̀ tí ó ń tọ̀hún bá ti wẹ̀ fún yín tán ní ọjọ́ tí àwẹ̀ náà bá pé ọjọ́ keje ni àwọn èmèrè ọ̀run á ti bẹ̀rẹ̀ sí ní sunkún láti January ẹkún ìyá le títí débi pé wọ́n á sunkún láti January February títí di December kí ló fa ẹkún tó ń sun yìí ọmọkùnrin tó bá bá yín wẹ̀ yìí tó ṣe ogun ayé yín ló ń pa wọ́n lẹ́kún nítorí wọn tó ń rí orí kankan wọn ò ní agbára lórí ayé yín mọ́ ṣùgbọ́n tó bá wá di December ọjọ́ tó kẹ́yìn December kàkà kí ó ń tọ̀hún kó máa gbádùn ní December 31st ìyá máa jẹ́ torí àwọn èmèrè ọ̀run á bẹ̀rẹ̀ sí ní nà wọ́n á nà onítọ̀hún mi ìfẹ́ mọ bọ́ ṣe pọ̀ tó wọ́n á nà onítọ̀hún ní ẹgbàá 50 tí èmèrè márùn bá wá 50 times 5 ló ń tọ̀hún máa jẹ níyà mi ìfẹ́ mọ bí àwọn èmèrè ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà máa nà ẹni tó bá dúró tì yín tó bá wẹ̀ fún yín ní ẹgbàá 50 kí èmèrè márùn bá visit wọn ní December wọ́n á nà wọ́n ní 50 times 5 bẹ́ẹ̀ ni Ọlọ́run wí. Pastor ṣé ọkùnrin yẹn ò ní kú. Bíbélì mi sọ fún mi pé nípa ìfẹ́ tí olùgbàlà kì yóò ṣe nǹkan àmọ́ kò síbi tí ẹgbà tó bá pọ̀ jù lára ẹni ò lè lead sí especially tí èmèrè márùn bá pè èèyàn ní visit 50 times 5 ẹgbà yẹn á pọ̀ ṣùgbọ́n tí ìyà bá pọ̀ lápọ̀jù kò síbi tí ó lè lead sí kí Olúwa má fi ìyà jẹ ẹnìkankan wa. You have a boyfriend right now. You have a boyfriend. Oh, lẹ́nu kankan tó ṣe lọ bóyá tó ti gbà fún ìta. You don't have anybody. You don't have a boyfriend. You don't have a boyfriend. Let me trouble. Tí ẹ bá rẹ́ni ṣe nǹkan yìí fún yín ogun ayé yín ò lè ṣẹ́. No, Pastor, I'll do it. She's my sister and I can't. Mi lè fi àbúrò mi lẹ́kọ̀ọ́ máa jìyà. I'll do it for her. Ìbádára kẹrò ìyá jẹ yín ẹgbàá 54. Mi lè máa wo kẹ́rọ kó dẹ̀ máa sọ́fà bẹ́ẹ̀. This is too much for her. Ọmọ kékeré ara ẹ̀. Nígbà tí ọmọ kékeré báyìí bá ti da ètò ti ní adúrò ogun ńlá yìí, kí ni màmá wò? I'll do it for her. I'll do it. I can't leave you like that. I don't want to lose you. I'll do it for you. I'll do it. I'll do it for you. Uncle Moyo, èèyàn Ọlọ́run nìyẹn. Olùjọ mímọ́ wa náà lẹ̀ ń wà. She's my sister. Ṣé ẹ máa ṣe? Ìbá dára kẹ́ ronú jinlẹ̀ dáadáa. Máa ṣe. Ẹ máa dúró. Don't do it. Oh, baby, don't cry. I love you. Ẹ máa ṣe. Olúwa dúró tì yín. Olúwa dáwọ́ lé yín. Imú màníkà tí ògbóòrùn àṣebí àṣẹ ojúlé là sílẹ̀ kedere ó bá tiẹ̀ ríran rí àṣebí a ó máa ṣe ayé burú wọn lè ṣe ní ọ̀tún wọ́n tún máa bá ìgbẹ́jọ́ wọ́n wà nílé ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kújọ́ mẹ́ta ẹ sì kú ọ̀rọ̀ lé ẹ̀kọ́ rẹ̀ yẹn sì kú àbẹ̀wò ojoojúmọ́ elédùn àmọ̀ dúró tẹ̀yìn náà ẹ wò ó kò wá sí láyé yìí bẹ́ẹ̀ sì ń lẹ̀ kẹ́ pẹ́ láyé tó ọmọ yín kẹsàn gbogbo rẹ̀ tẹ́ ẹ bá ṣe fẹ́yàn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀pẹ̀lẹ́ kẹ́ mọ́ wo tí ó bá jẹ́ pé bẹ́mi náà ṣe gbà dọ́dọ̀ ga pé ọ̀nà géètì mo gbà dọ́dọ̀ ga ni àti ìmọ̀ jẹ́ géètì mọ́ èmi ló yẹ kí wọ́n pòsíṣàn tẹ wá yìí kí n mọ̀ bá wọn mójútó gbogbo rẹ̀ àti ilé ni o
àtàwọn ọkùnrin àti àwọn màdámù ni o kí gbogbo ẹ mú bàbá àjẹ náà sáà ní gbogbo rẹ̀ ẹ kọ́ ọ̀rọ̀ èèyàn ẹ pẹ̀lẹ́. sorry má bínú ẹ mi ò lágbára àti èròjọ́ púpọ̀ lọ́sàn-án ok. ẹ dúró náà ẹ ń bọ̀ látọ̀ sí tùnú. rárá mo ń ṣe nǹkan kan ni. ọkùnrin ń dì mọ́ nù kí ló ṣe yín ẹ ń bọ̀ látọ̀ sí tùnú kí lẹ́yìn lọ sí lọ́sibítù sẹ́yìn ṣe menstruation ni sẹ́yìn ṣe menstruation ni sà sẹ́yìn ṣe period ni sà. bàtà yìí wà ní sí gẹ̀ẹ́tì náà tó máa jẹ́ pé mọ́níjà mo gbà débi iṣẹ́ yìí ṣé gbogbo pọ́pátì sọ́wọ́ mi kọ́ ni ó wà tí wọ́n ní àmọ́ mọ́nítọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mọ́níjà o nígbà tó yẹ pẹ́nu géètì mo gbà wá bí mo lọ́pọlọ bí ìlọ́pọlọ wọn kúkú lè mọ̀. ó ga ọ àṣé tí ẹ̀dá ò bá ti débi ayọ̀ ẹ̀ òfo ni gbogbo ìgbìyànjú ẹ̀ ta ló máa sọ wípé pẹ̀lú gbogbo làálàá kòókò jọ̀ọ́jọ̀ọ́ àti gbìyànjú mi ẹ̀yin lọ́lọ́run máa padà lò fún mi láti ṣàtọ́nà mi. Mo dúpẹ́ fọ́lọ́run mo mọ̀ pé gbogbo ẹ̀ ó yọ Ọlọ́run ọpẹ́ náà ni màá máa dùn. Dẹ́rì ọ̀rọ̀ náà ò yéèyàn ó kọjá àlàkáyàwó ènìyàn tó bá sọ pé èmi mo yọ sọ́rẹ̀ ni màmá fẹ́ àbúrò mi Ìkẹ́olúwa máa jiyàn ṣùgbọ́n àṣírí wulẹ̀ lẹ́dà á dẹ̀ gbọ́dọ̀ gba ètò ẹ̀ bó ṣe tó ni. Ìkẹ́olúwa máa fẹ́ kó fi ọ̀dọ̀ MB sílẹ̀ mi ní fẹ́ kó mú nǹkan kan aṣọ ẹni o gbogbo nǹkan tó níbi máa fẹ́ kó filẹ̀ kákó jáde èmi náà máa kúrò lé ọ̀dọ̀ mi yẹn mo ti ṣètò ibì kan in 2 weeks time ẹ kí furniture be ready automatic clip it up so we can both move in there. That is if it is okay by you. Ademi, it's okay by me. I love you. I love you too. Jẹ́ ká gbàdúrà. Father Lord, we bless thy holy name and we commit ourselves into thy hands today. Olúwa máa ṣọ́ wa. Àmín. Máa ṣọ́ wa. Àmín. Má jẹ́ kí ìrìn kí ó bù wá lọ́wọ́. Àmín. Olúwa ìwọ ló mọ̀ tó gbàlérò tó fi sọ wá di ọ̀rẹ́ ara wa. Olúwa jẹ́ ká ṣọ̀rẹ́ ara wa kalẹ̀kalẹ̀. Àmín. Kí a lè yin orúkọ mímọ́ yín lógo. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Madam, based on our past experiences in tí ẹ ṣàlàyé tí mo dẹ̀ rí èmi ò bá wò wípé kẹ má máa ṣiṣẹ́ tó lágbára jù ṣó ti yé ẹni tó bá wà nínú ipò báyìí kò ní ṣiṣẹ́ tó lágbára jù á jẹun lásìkò ẹ máa need bed rest a lot ṣó ti yé ẹ dẹ̀ má máa ṣiṣẹ́ tó máa le ṣó ti yé yes bí mi ṣe ń wo yìí èmi ò bá wò wípé kẹ́ bẹ̀rẹ̀ antinanta yín ní kíákíá. Auntie what? I don't get it, doctor. I'm so sorry, my bad. Ó yẹ kí n ti ṣàlàyé fún yín. You're 2 weeks gone. 2 weeks gone? Yeah, you're pregnant. You mean, oh my goodness, I'm pregnant. You're pregnant. I can understand. Sherry, lágbára Ọlọ́run, Sherry lè ó máa dúró. Back to what I was saying earlier. Ẹ má ṣiṣẹ́ tó lágbára jù, ẹ má jẹ fruits, a lot of fruits. Kẹ́ni nice, ẹ má stress ara yín o. Ẹ má ṣiṣẹ́ tó le o, tó lè affect anything. Then antinata yẹn náà ẹ fi sọ́kàn kẹ́ tètè bẹ̀rẹ̀ ní kíákíá. Ṣó ti yé yín? Ẹ ṣé gan ni. Thank you very much, doctor. I really appreciate it. I'm so happy. Thank you very much. All right, thank you. Have a nice day. And you too. Bye. Hey.
ṣé ẹ̀yin ni àbúrò àǹtí Zainab? Bẹ́ẹ̀ni. Àǹtí Ìkẹ́? Yes. Mo ṣàwọn pé ó dẹ̀ kí ni mojú yìí. Èmi ni Ìkẹ́. Ẹ pẹ̀lẹ́. Báwo wá ni kí ló ṣe yín? Tí ẹ dá báyìí, ó dá báyìí. Ọ̀rọ̀ yín kan ló gbé mi débi. Bí rọ́bà lọ títí fógún ọdún o, tí èké lọ fọ́gbọ̀n oṣù, ọjọ́ kan ṣoṣo ló ti tán àbá. Ó ṣe imú màníkà tí ògo oòrùn àṣebí, àṣẹ ojúlé là sílẹ̀ kedere, ó má ti ẹ̀ríran rí àṣebí. Ayé burú wọn lè ṣe ní ọ̀tàn, kó tún máa bá ní kẹ́dùn. Ayé àṣẹni tó tún gbà ní o, ẹ̀rọ ojú ayé o abẹ́ orí. Ṣẹ́rí ṣẹ̀kẹ̀rẹ̀ tó fẹ́ gbà yìí lọ. Bẹ́ẹ̀ni ẹ ṣe help me tó gbé mi kúrò bẹ́ẹ̀ bí mo ṣe dèrò hospital nìyẹn o. A dẹ̀ pé màmí Àpàlájà ṣàlàyé fún wọn. Wọ́n tara wọ́n pariwo wọ́n ṣe gbọ̀ngàn tó yẹ ká bí amọ́ ṣe. Àmọ́ àwọn èèyàn náà ló padà sọ fún wọn wípé kó má take step kankan báyìí nítorí pé tó bá take any step òkun èèyàn lè máa gbèrò àti pa ẹ̀mí náà. Ẹ wo mi ò lè parọ́ fún yín, gbogbo àwọn ọkọ yín tó kù pátápátá ọwọ́ Ògúnmọ́yọ̀ ló ti wá. Gbogbo nǹkan jẹ́ pass through Ògúnmọ́yọ̀ ni o. Orí ló ti bọ iye mi jẹ́. Madam, calm down. Madam, calm down. Ṣé ní gbogbo ọkọ tó ń sọ ẹni sùúrù ẹ calm down, madam. Ẹ máa ní sùúrù gidi gan ni o. Yes, because ó bá kó èèyàn bí 100 jọ 99.9 èèyàn ló máa wùwà bẹ́ẹ̀ ṣe fẹ́ wùwà ẹ̀sìn. Mo dẹ̀ ṣú pé ìbínú tẹ̀ ń gbé lọ ẹ̀ tẹ́ bá lọ gbé débẹ̀ tẹ́ bá wá ṣèṣe pa ẹnìyẹn ńkọ́. Ìjọba ò ní take it easy pẹ̀lú yìí, wọ́n máa ní pẹ́ pààyàn ni. Ẹ ní sùúrù, ẹ jẹ́ kí òfin ìjọba kó ṣèdájọ́ bó ti tó àbí bó ṣe yẹ. Ẹ má take laws into your hand. Ẹ dẹ̀ rántí condition tẹwà, ẹ rántí kò tẹwà. Orí mi ti bọ́. Ọ̀sẹ̀ ni mo tẹ̀lé ti ká, mo tẹ̀lé ti ká, mo yọ sí pàmì. You understand, ẹ wọ́n ti Mo ti pa mí. Mo ti pa mí. ẹ rántí situation tẹwà o. Mo yọ lóka bọ́ọ̀sì. Mo yọ lóka bọ́ọ̀sì. Mo yọ lóyún. Ayé mi ti bàjẹ́. Mo tẹ́ni sí ká ayé mi ti bàjẹ́. Mo yọ lóyún. Ẹni sùúrù mo kú dùn, ẹni sùúrù. Ẹ calm down, ṣe gbọ́. You calm down. Calm down. Tèmi jẹ́ bẹ́lẹ́dùn ọ̀sọ̀rọ̀ káyé má dá wàhálà sí mi lágbàdá. Good afternoon. Please, how may I help you? Jọ̀ọ́ ṣé ẹ̀yin ni Mr. Moyo Adibare? Yes. Moyo, sorry, Adibare. Okay, I'm Kolade Oyewande from State CID. And I'm Dear Kola Onolaja from the State CID. You are under arrest. Arrest? For what? What are you arresting me for? Why are you arresting me? Young man, ma fẹ́ jẹ́ kẹ́ ní sùúrù ni o. Àwọn ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni wá. Anything tẹ́ bá fẹ́ sọ́ns bí báyìí, ẹ jẹ́ ká dé station tẹ́ bá débẹ̀ ẹ máa sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Oh no. Kò lè work bẹ́ẹ̀ yẹn. Yàtọ̀ sí identity card tẹ́yìn méjèèjì fi hàn mí. Kò sí nǹkan tó ṣàlàyé lóòótọ́ pọ́lọ́pàá ní now. Okay, warrant of arrest yín kọ́. Tẹ́ bá mú mi lọ. Sorry, young man, we are not here for search. Mr. Moyo, sorry, right? Yes, sir. Yes. Ó dà pé bá ṣe ń respect yín, ẹ fẹ́ respect ara yín àbí? Ẹ má sọ ọdún kan tẹ́ sọ ẹ respect mi now. Tẹ́ bá respect mi lábẹ́ òfin ẹ mọ̀ pé mi náà ní right tèmi. Ẹ má sọ nǹkan tí mo ṣe, ẹ má jẹ́ kí n pe lọ́ọ̀yà mi, ẹ má ṣàlàyé. Ẹ̀yin àwọn ṣerun wọn kólokòló ń sìn wọ́n jọ yahoo boy. Ẹ̀yin náà ní ẹni bẹ́ẹ̀t bí Osama bin Laden ẹ jọ yahoo boy. Ayé tí ẹ bá sí náà jẹ́ àwọn èèyàn gbé káàkiri kí wá tẹ̀lé yín ká nínú ilé mi ká kidnap mi lè lọ. No problem. Ẹ fẹ́ kí n fi ìbọn fọ́ ẹsẹ̀ yín kẹ́ tó cooperate pẹ̀lú àbí? Is that what you want? No sir, ẹ dẹnu bọ ẹ kọlẹ sir. Nǹkan tí mo fẹ́ kọ́ yẹn but ẹ mọ̀ ẹ ṣàlàyé fún mi. Tí ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ kí n fi ìbọn fọ́ ẹsẹ̀ yín,
ẹ cooperate pẹ̀lú wa quietly kẹ́ move kúrò níbẹ̀ báyìí. Ṣé ti gbọ́? Ó dá ẹjọ́ ṣe mọ̀ pé Evans wà mí mọ̀ bóyá ọlọ́pàá ní lóòótọ́ ẹ ṣàánú mi. Young man, you have the right to remain silent because anything you say or do here will be used against you in the court of law. Exactly. Now move. Exactly. So move. Move! I respect that. Okay, hold on. Show a young man. I will if you are Jay, that's pay and no be buying. But nevertheless, court will decide what I'm actually fine. But gbogbo nǹkan tó ti bá wa sọ tẹ́lẹ̀, màá wish pé kó lè ṣàlàyé gbogbo ẹ̀ fún madam. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ, èmi ni mo ń ṣe èmi náà mo tún gbà ẹ́ látijọ́ yìí. Èmi ni mo pa Hakeem, Lámídé àti Bọ̀sún. Nítorí mi kí n lè stand kí n rí ẹ pẹ̀lú ọkùnrin mi. Lórí ọ̀rọ̀ yẹn náà ni mo ṣe pa ìyàwó ilé mi àtàbúrò ìyàwó mi láì mọ̀ pé kò kú. I've loved you all my life since you were a little kid. Àtìgbà yẹn mo ti nífẹ̀ẹ́ gbogbo bí mo ṣe wá ṣàlàyé fara mi ṣàlàyé fojú ṣàlàyé kò lè love mi padà. Ìtàn tí mo bá ti fẹ́ fi hàn ẹ́ pé mo love ẹ ló máa introduce ọkùnrin mi sí mi. Ìgbà táwọn parent ẹ ṣaláìsí, àwọn nǹkan tí mo máa lọ mú wá fún ẹ̀yẹn ìmí mo máa ń jí wọ́n ní. Mo bá wọn gbèsè tó wá jẹ yẹn mo máa ń fagídí lọ sọ. Ìgbà táwa ń kékeré ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n máa ń sápàǹtì ẹ tó kì í rí èmi ni mo máa ń ká mọ́. Mo kàn máa ń fẹ́ gbóòórùn ẹ ní. No, mi fẹ́ ọ̀tẹ̀ ṣùgbọ́n bá ti má ti rí pòǹbọ̀ ọkùnrin mi sọ̀rọ̀ mo máa ń ya wèrè orí mi máa ń gbóná ara mi máa ń gbọ̀n because mi ò lè ever love obìnrin kankan jù wọ́ lọ. Moyo, you don't love me. I do love you. This is not love. This is obsession. Yes, I am obsessed with you, but I love you too much. You don't love me. I do love you. But you never told me. Wọ́n ló dúró kò understand. Mo máa ń fara mi sọ fún ẹ. How am I supposed to understand? Tell me, how am I supposed to understand? Para sọ fún ẹ, o understand. My God. Mo fojú mi sọ fún ẹ. I am obsessed with you truly, but you cannot tell me. Love. You killed my husband. Moyo, you don't love me. You don't say you don't love you. Don't say it again. You don't love me. You are obsessed about me. You don't say you don't love you. You don't say love you. I'm obsessed. You just I don't know. I love you. You are just lost. You with me, Moyo. Don't kill yourself, Moyo. Why are you doing this? Madam, just hold on. Hold on. Ajankoro, Ajankoro, Mariwo, 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 Mariwo kì í wojú ẹnì kankan àfi Ẹlẹ́dùmarè. Láàrin ìgbàgbọ́ ni Mariwo ti ń ṣẹ̀ṣọ́. Pàṣán ayé má má fi nà mí o, Mariwo. Àti dáná kìnìún kò ṣẹ̀yìn Olódùmarè. Àti wáyé mi kò má ṣẹ̀yìn Adẹ́dá mẹ́ta. Ẹni tí ò mọ̀ gbà tọ́lọ́run dá mi kó má má bà tèmi jẹ́. Mo bẹ́lẹ́dùà sọ̀rọ̀ káyé má dá wàhálà sí mi lá.
tá a bá lómi ń jóná ẹni àmì ẹrù ẹ̀ wá o àárín gbọ́dọ̀ wí o balẹ̀ ilé ṣù sápẹ́ ọ̀gá ò láṣọ tiẹ̀ aṣọ aláṣọ lọ̀gá ń dàbọ̀ra káre o bùrọ̀dá dára níta má dára nílé àdàbà ò náà.